gbogbo followers wa ẹ kú àsìkò yìí, ẹ bá mi follow page yìí, ẹ máa bá mi share ẹ máa bá mi comment ẹ máa bá mi like ẹ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àbí ètò tá a gbé wá lórí Inspector General Police IGP #1 gbogbo Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ Erinja ẹ máa kẹ́tí kẹ́ ẹ gbọ́ mi. Erinja ilé, Erinja oko àti gbogbo ìlú tó sodo papọ̀ pẹ̀lú Erinja. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú, èèyàn ní òwò bí tá a wà pẹ́ kan. Bàbá wa Inspector General Police Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun, ẹ ṣe bẹbẹ ní Ìkirè, ẹ ṣe bẹbẹ ní gbogbo ìlú, ẹ tún wá ṣe bẹbẹ ní Erinja ilé, Erinja ìlú bíbí. Ọ̀pọ̀lọpọ̀ tó ní owó lọ́wọ́ àbí tó dépò ńlá kò mọ ìlú bàbá ẹ̀ mọ́ láti lọ ṣe tó dáa, àbí kí àwọn ará fámílì ẹ̀ àbí àwọn ará ìlú ẹ̀ kan jàǹfààní ẹ̀. Bàbá Ẹgbẹ́tókun, ẹ mọ iyì Ọlọ́run débi wípé gbogbo wàhálà tẹ́ ṣe lórí police kó tó di pé ẹ débò tẹ́ ẹ dé kò sẹ́nì kankan àfọlọ́run, ṣùgbọ́n ìgbà tó dọbẹ̀ tán ẹ dájẹ́. Gbogbo Erinja ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Adéolú Ẹgbẹ́tókun, Inspector General Police Nàìjíríà. Tẹ́ bá dé Erinja, ọ̀pọ̀lọpọ̀ títì tó ti bàjẹ́ lọ́jọ́ tó ti pẹ́, bàbá yẹn ṣe police post ó tún kọ síbẹ̀. December tó kọjá lọ yìí, bàbá yẹn ra rice débi pé àwọn ọmọ Erinja tó wà lẹ́kọ̀ọ́ wọ́n pín ráìsì kan wọ́n kẹ́ ẹ lè mọ bó ṣe rí. Bàbá yìí ò dá nìkan jẹ́, ìwà àjẹbánu ò sí lọ́wọ́ bàbá yìí. Lágbára Ọlọ́run, tẹ́ bá fi kúrò lórí ipò tẹ́ ẹ wà, torí ayé ọlọ́ba ò lọ títí, tẹ́ ẹ bá fi kúrò ní orí ipò tẹ́ ẹ wà, tẹ́ ẹ fẹ̀yìntì, wọn ò ní dáṣọ ẹ̀wọ̀n fún yín, wọn ò ní dáṣọ ẹ̀wọ̀n fún yín. Gbogbo àwọn ọmọ yín náà máa ṣoríire. Bẹ́ẹ̀ tí ní lọ́kàn láti padà lọ sílé lọ tún ilé ṣe, Ọlọ́run ò ní gbàgbé yín nínú ọlá ńlá yín, nínú gbogbo ohun tọ́lọ́run ṣe fún yín kò ní fìkan gbà kan. Ìyẹn bàbá wa Adéolú Káyọ̀dé Ẹgbẹ́tókun, ẹ̀rí ẹ fọmọ ọkọ yọ, Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ẹ máa fọmọ ọkọ yọ. Gbogbo Erinja pátápátá ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Inspector General Police gbogbo Nàìjíríà #1 káfàtà. Gbogbo nǹkan tó ń gbé ṣe, ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú Yewa, Abẹ́òkúta, Ẹ̀gbádùn, gbogbo wọn náà máa jàǹfààní gbogbo kinní yìí. Ẹni tó yẹ̀nà òun nìkan kọ́ ló máa gbàbẹ́ o. Ẹ parapọ̀ kẹ́ bẹ Ọlọ́run kí bàbá yìí túbọ̀ lẹ́mìí gúngùn fún wa, k'Ọlọ́run jẹ́ kán lẹ́mìí gúngùn. Ẹ̀yin ọmọ Yorùbá, mo mọ̀ yín o, ẹ gbàgbé ọ̀tẹ̀, ẹ má ṣọ̀tẹ̀ bàbá yìí o. Tí ẹ lè ṣọ̀tẹ̀ torí gbogbo ohun tó ń dáwọ́lé ó ń yọrí sí rere, kò fi ti ń ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ni nǹkan tó dálẹ̀ gbogbo alámájà àǹfààní ẹ̀. Ẹgbẹ́tókun ànífìgbà kan wá yín tì. Ẹ bá mi share àkókan Inspector General Police lára fídíò yìí. Afọlábí TV.